Tẹ́rí àwọn oníṣẹ̀ṣe yẹn, èmi ò máa sọ tí ń jòdòdó ọ̀rọ̀ fún yín. Ìwà kan ń bẹ lọ́dọ̀ wọn tọ́já sí wípé bí àfáà mùsùlùmí bá fi ìwà yìí kún, Ọlọ́run ó sì yọ́nú sí. Àjẹmọ́sẹ̀gbọ́ ó ń ròyìn àwọn babaláwo, àwọn ẹgbẹ́ rẹ̀, àwọn kọ́líìgì ẹ̀, ó ń ròyìn wọn pé wọ́n dá wọ́n ṣe kinní kan, ó ṣàwọn agbádébì kan wá ní tí àwọn àfáà mùsùlùmí bá lè lọ kọ́ sí wọn, wọ́n àjàsà gbogbo táwọn aláwo ń ṣe, pé ó yẹ káwọn mùsùlùmí kọ́ sí wọn, ó yẹ kí mímọ̀ bóyá gbọ́ mi yé ohun yìí kan náà kò ní rí ọ̀rọ̀ Ànábì sàlám tí ó fi ṣàkàwé, kò ní ráyà Kùránì tí ó fi jẹ́rìí ọ̀rọ̀ tó ń sọ, bí kò máa mọ́rọ̀ àwọn olórin, bí kò máa wọ́nranwọ̀nran sáà ti pọ̀ jù, wọ́nranwọ̀nran káfà lọ mú ìwà àwọn babaláwo kan fi kún. Ẹja máa gbọ́ lọ́nà. Kí ni wà náà ni pé àwọn ti fi kalẹ̀ lọ́dọ̀ tí wọ́n pé babaláwo yòókù tó bá dífá arọ́ aṣọ òdò ní jẹyọ kan lọ. Àyíbẹ̀ fún àká ó ti wà nù kíní wọn, ó ti wà nù constitution wọn kalẹ̀. Ẹni babaláwo tó bá dífá arọ́ tó bá yẹ parọ́ kò ní dé èèyàn aṣọ òdò sí ní jẹyọ kan. Aṣọ òdò máa pọ́n ni. Àwa àfáà nísìn, àwa kan parọ́ lọ ní aṣọ wá sí tuntun. Mà pé aṣọ rẹ ti ń tuntun pẹ̀lú rọ́tọ̀ ń pa òun. Ìyà tí ó dòdì ọlọ́dọ̀ Ọlọ́run ní tuntun ni. Àní bọ̀bọ̀ ìforígbálẹ̀ ẹsẹ̀ àwọn èèyàn mọ̀ mọ́ sọ fáwọn èèyàn kó forígbálẹ̀ babaláwo tó bá ti di farọ́ aṣọ rẹ̀ yóò mọ̀ tuntun lọ ní yóò mọ̀ pọ́n ni kò ní ní jẹyọ kan, orí ẹ̀ ti kú. Ó ṣàfẹ́ mọ́ dọ́gbọ́n gbéṣẹ̀ sí ilé bàbá rẹ̀, ó fẹ́ mọ́ gbé lárugẹ. Òun náà la fi sọ èmi kú tiẹ̀ tí mo ti gbọ́ sórí ẹ̀ wà lọ́wọ́ mi báyìí ni pé ọmọ eléégún ni ọ́, àmọ́ eégún ni ọ́ máa ń gbé lé yín, ó fẹ́ padà sí pìlẹ̀ ni. Ilé ayé ò lè tó bẹ́ẹ̀ padà, ẹnìkan kan ò díẹ̀ mú mọ́ fàáfà bójú. Àwọn babaláwo tó ń rí lórí íńtánẹ́ẹ̀tì yẹn, tó ń rí lórí íńtánẹ́ẹ̀tì, bọ̀bọ̀ kan wà yíbò ní kinní kan àkókò àbí nǹkan kan, gọ́ọ̀mẹ́ntì Anambra ti gbé lẹ́ǹsìn yìí o, G-Wagon 2025 model 2024 model babaláwo ló ń ṣe. Ìjọba Anambra ti ní kan gbé lẹ́ǹsìn yìí o láti bí 6 months o, wọ́n ti mú lẹ́ǹsì babaláwo ni tó bá dénú ilé ẹ̀. Are you telling me pé òdodo ló ń sọ? Bàbá 419 babaláwo kan wà tí ó máa ń pa bàbá àràbà náà ń pè tó ní káfá Saheed Shittu kọ́lọ́mbà ṣe dáadáa fáfá Saheed Shittu, Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ rẹ̀ dojú láéláé, gbogbo aburú tó ti kọjá lọ sẹ́yìn lórí ọ̀rọ̀ ìyàwó ọlọ́mọ fìrú ẹ̀ka wọn mọ́ láéláé. Bàbá àràbà yẹn àtàfà oníkàfá Saheed Shittu bọ́ta kó sọ pé kílẹ̀ mú òun tó bá jẹ́ pé ilẹ̀ ò ní mú láàrin ọjọ́ méje. Àfá Saheed Shittu mọ̀ bọ́ta, àfá Saheed Shittu mọ̀ sí tó mọ̀ ní kàfá, àfá Saheed Shittu mọ̀ dán sí látọjọ́ náà mọ̀ ni. Bàbá àràbà yẹn náà mú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tán sọ pé ó fárun abẹ́ ẹnìkan, ó ṣe wọ́nranwọ̀nran ṣá tó káàkiri orí íńtánẹ́ẹ̀tì, èpè àfá Saheed Shittu ti mú. Tó bá rí mọ́tò tí bàbá yẹn ń lò, tó bá ráwọn agbádá tó máa ń wọ̀, ṣé olódodo ni? Inú ẹ̀ bù jákmà. Ta lọ lọ́run àbí kí náà ń pè Highlander 2012 model, òun lẹ́nìkan fún ọjọ́ sí tó ń lò. Wọ́n ṣẹ̀ṣẹ̀ mú lẹ́nujọ́ mẹ́ta ìpò lu ẹnìkan ní jìbìtì 13 million àbí 14 million. Ṣódodo ló ń sọ? Kò sí babaláwo kan nílẹ̀ ayé tó jólódodo, wọ́n kàn wọ́ sí jura wọn lọ ni. Kò sí babaláwo kan tó ìbá ti ṣe mùsùlùmí. Olórí ibú ti ń pe tí èso lọ́hùn lọ́lọ́hùn tó ní kó máa wá oore lọ sọ́dọ̀ ẹni tí ò lè fún ẹ lóore. Iṣẹ́ àwọn babaláwo nìyẹn. Ṣé wọ́n á ní Quran ní látẹ́jẹ́ alimọ́ Allahu ilá àhàrọ̀, mọ́ pa kankan pọ̀ mọ́ Ọlọ́run nìkan. Tó bá wájú Ọlọ́run ni ó máa rí, tó bá wẹ̀yìn Ọlọ́run, tó bá wẹ̀gbẹ́ ọ̀tún Ọlọ́run, tó bá wẹ̀gbẹ́ òsì Ọlọ́run. Ìwọ wá ń pèsè wọn pé wọ́n dá aṣọ wọn pọ́n àfá ló ń ṣe kinní kan. Ṣèbí ìwọ náà ló ń ba gbogbo ẹ̀ jẹ́? Gbogbo tí Kùránì ní ká má ṣe pátápátá ìwọ náà ló ń ṣe. Àwọn àfá àgbààgbà ní jọ̀hún tọ́lọ́ sí lálálùbáríkà wọ́n pariwo
pẹ́ nìkan kan ò gbọdọ̀ jẹ ajá, ìwọ náà ló gbé wá pé káwọn èèyàn máa jẹ ajá, ìwọ àti Bọ̀dé Jamiu Adégúnwà. Ìwọ iná ni ìwọ ló ní káwọn èèyàn máa mú sìgá pé kó ba ìsìláàmù jẹ́. Ìwọ iná ló ń sàṣàlátù ló mọ̀ kó àwọn èèyàn, àwọn obìnrin olóbìnrin ó mọ̀ kó wọn jọ, ó mọ̀ ní ká fẹ́ dun àrá sínú omi, ká máa mú ojú ológbò ká máa fi sínú omi. Ìwọ yìí nìkan yìí náà ni. Ìwọ náà ló kó àwọn èèyàn jọ ní December 31 ká wá gbàdúrà ọdún. Èpè ti mú ẹ. Àwọn tí wèrè kan nílé aládìyẹ àbí kí ló pè ọmọ adìyẹ yẹn tó ń pè wọ tó ń pè láàfáà rẹ̀ lè ṣáfáà níwọ̀ yìí. Àwa wíta ìwé nítorí pé àfàlà bíbí lágbàjì sọ́njọ́ sí pé kó mọ́mọ́ rẹ lọ àdàbíyà tó bá fẹ́ ní ẹ̀yìn. Ṣé gbogbo tẹ́yìn náà sì sójọ pé ẹ fẹ́ lẹ́yìn ó wá fẹ́ para ẹ̀ nítorí pé àfàlà bíbí sọ bẹ́ẹ̀. Àfàlà bíbí dẹ̀ ni ẹ máa jàjà ẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ jàjà àwọn àyè jàjà ń tiwa. Mo rántí sometimes ago àfàlà bíbí wá sí ẹ̀yìn kò lè lé mi lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá lágbára mi. Wọ́n wá sẹ́yìn kò lè lé mi. Kí náà wá ṣe ń bẹ̀? Wọ́n wá ń sọ̀rọ̀. Jamiu Adégúnwà náà wá bẹ̀. Làákàyè náà fi gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ pé àfà wa rèé, àfà Jamiu Adégúnwà. Àwọn ni wọ́n sọ pé ajá jíjẹ kìí ṣe èèwọ̀. Wọ́n sọ pé kò mú ajá kò dù báyìí. Tó bá ti lè jẹ́ kò dù báyìí. Làákàyè làfà ọ̀rọ̀ olóye lọ́rọ̀ àfàlà bíbí mọ́ ń yé. Wọ́n ti mọ̀ pé tí wọn ò bá dúkó sí bísímìláì sí èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ. Àwọn wá gbé kalẹ̀ pé bó ló ṣe mú ajá tó dù. Ẹ lè ronú mélòó ni làákàyè bẹ́ẹ̀ ṣe tan àwọn èèyàn níjọ́ Sunday àbí jímọ̀ lẹ́mọ́ ń sàṣàlátù wèrè tẹ́ ẹ̀ ṣe yẹn. Tẹ́ mọ̀ gba 100 naira tẹ́ mọ̀ gbé káàkiri àwọn èrò ní tẹ́ fi ń bó fámìlì yín náà nìyẹn. Wọ́n wá àjàsà àwọn babaláwo òun fẹ́ nu àbùkù kan àwọn afá. Ìwọ lẹ́nìkan wá ń pè láfáfá wa. Gbogbo orí burúkú tó ti ṣe sẹ́yìn ẹ tó gbọ́ kan nú àwọn orí burúkú tó ti ṣe sẹ́yìn ẹja gbélé. Nígbà tí ogun òdílé pọ̀ mọ́ sí Ọlọ́run sallallahu alaihi wasallam. Ànábì ní àwọn méjì tó fẹ̀yìntì ọlọ́lá fẹ̀yìntì méjì. Níjú èmi ti kà yín òun lèmi náà ti ń fẹ̀yìntì àwọn nǹkan kọ́dà mo tó fẹ̀yìntì àwọn àjẹ́. Dáadáa kó gbọ́n tó wí mọ́sọ́pọ̀ gbọ́ òun fẹ̀yìntì àwọn wo. Àwọn nǹkan kọ́dà mo tó fẹ̀yìntì àwọn àjẹ́. Wọ́n fẹ̀yìntì àjẹ́. Ṣé lè láfa ṣó ti bọ́ta lẹ́yìn ẹ̀ ṣó ti túbà? Àṣírí yín ò bo Ọlọ́run yìí bóyá láṣìírí irú ẹ̀ wàláì Ọlọ́run yìí bóyá láṣìírí rẹ̀. Bàbá oníbàbà tẹ wá ń rògbò tẹ ó ṣe ń bọ̀ lórí ẹ̀ bọ̀tùkẹ́ lọ túbà kọ́lọ́run sì túbà nírọ̀rùn fún yín Ọlọ́run sì rọrùn fún yín.